kan ń dún màwòrán Olúwo ni lówó fi rìlíìsì fídíò yìí. Olúwo kì í ṣẹlẹ́bọ. Tí Olúwo bá ń pariwo ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àbáláyé bí ṣe máa ń wí, ó ní ẹ̀sìn mọ́ Ọlọ́run lọ́kàn, kì í ṣe ìbọ̀rìṣà. Ó wí tẹ́lẹ̀, ó sì tún wí dèsí ẹ̀sùn máa retí ọ̀rọ̀ mi yóò sì máa wúlò. Ṣùgbọ́n ṣé Olúwo wọ́n dúnmọ̀ wọ́n ní ṣé ìjọba Adélékè dúnmọ̀ wọ́n ìjọba àpẹẹrẹ Ọ̀ṣun rárá o, kò sí ń tọ́ka ìjọba àpẹẹrẹ Ọ̀ṣun nípa ìgbàgbọ́ ẹni kankan. Ìyàtọ̀ àti ìjọba àpẹẹrẹ Ọ̀ṣun kọ sí ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan, ó ní pé ó kálukú ṣe ẹ̀sìn ẹ̀ bọ́ bá ṣe wù ú. Gómìnà Adélékè, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òdúmọ̀ Olúwo rárá o. Ẹni tí ó bá rò bẹ́ẹ̀ wọ́n tara rẹ̀ jẹ́ ni o. Ọ̀rọ̀ eléégún nílùú Ìwó, kò sí ìlú tí ò sí oníṣẹ̀ṣe, kò sí ìlú tí ò sí mú. Ẹ̀ẹ̀dẹ̀ rí láyé ẹ̀ẹ́dẹ̀ pé bóyá wà sọ pé ẹ má gbé ìgbón làkúndé inú kó wáyé àyè. A lè ṣàlàyé pé kìí sí ìlànà òtítọ́ àfìgbà kan. Bẹ́ẹ̀ náà sì Olúwo fi ìgbà kan sọ pé wọ́n gbé ìgbó o. Owó eégún tíjọba máa fi ránṣẹ́, bí ṣe fi ti Mùsùlùmí náà ránṣẹ́, bí ṣe fi ti Kírísítẹ̀nì náà ránṣẹ́ níbi àwọn ayẹyẹ ọdún kan especially ọdún, wọ́n máa fi ní gbogbo southwest ní wọ́n ṣe fi ránṣẹ́ nù. Kìí ṣe Olúwo tí mẹ́gbẹ́ yìí Dr. Abdulrasheed Teluwa kìí ṣe òun lọ́kọ́ fi ránṣẹ́ sí pé kó lé eléégún lọ ara o. Ìṣòwò Olúwo ọba ni nílùú Ìwó, àmọ́ Mùsùlùmí ní kò gbogbo tẹ̀sí ẹni kankan o. Ṣùgbọ́n ẹnu àṣẹ tó lù ó pa ni pé kò sáàyè fún oòrùn tí ọ̀fẹ́ rí yàn. Tó bá fẹ́ sọ oòrùn bó ṣe ń wí lọ sí ilé náà làwọn náà sì ń wí. Ẹ lọ bí eléégún léèrè Ìwó kó tó Olúwo tó jẹ àwọn àti wọn jọ wà nínú ni wọ́n sì máa ń sọ lóhùn wọn àwọn ọ̀tá kò wọ́n rí o. Torí ó pọ̀ ọ̀nù eléégún táwa ti sọ di Mùsùlùmí látara ìwà dáadáa wa sí wọn, sọ àwọn ìbá wọn jà ẹ̀rẹ̀ lórí kéléégún wọn bàtà àwọn náà jà. Ọgbẹ́ eléégún tí máa pè mí tọ́ba ṣe fẹ́rẹ́ bí kò sí nǹkan o, bàbá àbí òǹtà àwọn àbí kókò mi ní mufti ẹ̀rọ wọn pè àbí mufti ẹ̀rọ àlọ́ o ní sì ó fọwọ́ rẹ̀ sí wàhálà ìbàbà ṣèbí nítorí dáadáa ló ìlú náà tà sí tàpá àmàrà láti sọ akẹ́kọ̀ọ́ Mùsùlùmí padà. Àwọn ìbá wọn jà bí ó lè ti ní pé àgbẹ̀gbà kéré mú kó rúdù sẹ́sẹ̀ wá bẹ́ẹ̀ kọ́ lọ nà máa mú kọ́ lọ àtàkì mọ́sálásí ìyẹn lánà owó èdè lẹ́kùndé ẹ̀mọ́ kùlẹ̀ dára yín láàmú lẹ́yìn bẹ́ẹ̀ bá wò bọ́yá wọ́n fọ́ sí Olúwo ìpè kó jẹun. Olúwo fìgbà kan sọ pé mo pa eégún rẹ o àmọ́ pa òrò rẹ ó sì parẹ́ gbére. Ẹni gbé àwọn bá ti gbé òrò jáde ẹgbẹ́ káwọ̀ ọ̀gbọ́n òrò tí wọ́n sọ pé tí wọ́n bá gbé òrò jáde tí ọba ti disturb pé ebi ń ṣe tiẹ̀ máa ṣe tiẹ̀. Àmọ́ owó ọgbọ́dọ̀ níyàn à ń ṣẹ́de ẹ̀ gbọ́dọ̀ jáde nítorí òwe nù òun làwọn náà ṣe òwe. Ẹ wá gbọ́ mufti tèmi ò sí lábẹ́ ẹnìbọ̀dì o, kò sì lábẹ́ ìjọba. Mufti mi kò sí lábẹ́ Olúwo kẹgbẹ́ dáadáa. Mufti tèmi abẹ́ Quran àti àdìsí ànábì lọ́wọ́. Kẹ́kẹ́ kọ́ mọ́rọ̀ bọ̀yá ẹni ká tó lè yọ ní mufti Quran àbádìsí lè yẹ ní mufti. Àmíwù àwọn òbí ní gbogbo Nàìjíríà àti ní àpọ̀rọ̀. Mufti gbogbo lẹ Yorùbá ní mí. Islam ò sí lábẹ́ Olúwo ní ń ṣe Islam, ó ń ṣe Islam. So abẹ́ Islam mọ̀ wá, abẹ́ Quran mọ̀ wá, abẹ́ àdìsí mọ̀ wá. Ìsáyédà Quran àbádìsí òun ló lè yọ mí ní mufti ní mo lè bẹ̀rù. Ẹgbọ́n dáadáa, mufti tèmi ọ̀dà wa
ìkejì Islamic system ò sí lábẹ́ gọ́ọ̀nà kankan àbí abẹ́ president àbí abẹ́ ọba tí wọ́n bá fẹ́ ṣe Islam kan wá ṣe àmọ́ wọn ní ìfi Islam sàbẹ̀ wọn lójú ká ní ọ̀rọ̀ náà fún wa ní respect wa pé àwọn free wa o ìwà lórí náà dáadáa wípé àwa tẹ́ ẹ rí ibikíbi nígbà àwọn ìwé akọ́rìbí tiẹ̀ ibikíbi tí wọ́n bá ti fẹ́ jọba tí mùsùlùmí bá ti fẹ́ jọba pé wá á fún ọ ní lọ́yà ọ̀fẹ́ sọ wípé mùsùlùmí nígbà àwọn ìwé akọ́rìbí tó wí sọ pé ẹni kọ́ gbọ́dọ̀ sọ̀tún fún ọ mùsùlùmí àwọn afáàwọn ìṣàdúrà fún ọ kẹjọ kapọ̀ hàn kí wọ́n sì dá lẹ́kọ̀ọ́ fún ọ àmọ́ láti òní lọ tọ́ tábàrà rẹ̀ bá ká tẹ́lẹ̀ tó bá fẹ́ dọ̀ láàmú bí ayé ìjọba lẹ́ni state ọ̀fọ́ ọ̀sẹ̀ ẹ̀mẹ̀kan kí wọ́n sì tutù fún kó tó jọba o ìlànà ẹgbẹ́ tó rárá o kò sí mú ìlànà o òfin ìjọba ó ju òfin ààfin lọ abẹ́ ìjọba ní ààfin wà àárín ìlú àìsí everybody ní tó bá tẹ́ mùsùlùmí kápẹ́lẹ́bọ ni ẹlẹ́bọ ni bọ́ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ rẹ̀ kó náà máa sì tutù fóònù ẹlẹ́bọ tó fẹ́ jọba christian lè bọ́ sábẹ́ àwọn pásítọ̀ kó ní wọ́n ṣe ètùtù àwọn náà fún ìyẹn pé àdúrà àbáwá mùsùlùmí abẹ́ àlùmọ́ náà wà ẹ má ṣe ètùtù kankan mọ́ nílànà ẹ̀bọ kẹtó ìjọba àpèpè ní o bẹ́ẹ̀ bá kọ́kọ́ tẹ̀lé bí ọ̀gá tẹ̀lé kókó wà lọ́nà ìtàwé àwa ó sì dìde báyìí nílùú ìwòkọ́ sọ́ba kankan tí ó jẹ tọ́ba ti lè jẹ́ mùsùlùmí àmì yóò ṣètò kankan tí ó fi di ọba kò sí tẹ́lẹ̀ kankan ó sì kò sí tẹ́lẹ̀ kankan ó sì ọba tí ó sì máa jẹ léra lórí níwò ọba mùsùlùmí ẹ má gbàgbé wọn pé Ìwó láwà ni wọn fi jẹ ọba rẹ̀ láwà ni tí bá ń bí yín nú lágbóyè bá ń bí yín nú kò sí yọ kó láwà ni wọn máa fi jẹ lọ kéwì yìí tó ọ̀rọ̀ lórí Olúwo kò kì í ṣe Kùránì kì í ṣe sàdísì ó lè sọ̀rọ̀ kọ́tọ́ ó sì lè sọ̀rọ̀ kọ́mọ́tọ̀ èyí tí ọba tọ́ àfọmọ́ra rẹ̀ èdè Olúwo èyí kò tọ́ àmọ́ èyí tó lò sọ̀rọ̀ yìí èyí táwọn àjọ sọ láàrin ara wọn pé wọn ò mí ìpínlẹ̀ bọ̀ làwọn o ìṣẹ̀ṣẹ̀ nítumọ̀ Olúwo lọ́dọ̀ Olúwo àbí ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ Olúwo wà lámà wọn náà ní ẹ̀sìn tí ọmọ òrìṣà yìí ẹ̀sìn ọmọ ọlọ́wọ́ bá àlékè ọlá ẹ̀ ọ̀kan eégún ní òṣèré láti jẹ́ Olúwo tí ń gbé tó ti jẹ ọba ní ẹ ti ń gbé eégún kó tó jẹ ọba tiẹ̀ láyé àwọn ọba tó ṣáájú ẹ̀ lọ́n gbé eégún àmọ́ Olúwo kì í ṣe eégún ó sì gba kápá eégún rẹ̀ ó rò lówó ọ̀fẹ́ lówó ọ̀fẹ́ rí tó bá jẹ pé òru yẹn òní yóò máa ṣiṣẹ́ ní fáwọn yẹn yóò máa di ẹ̀tọ́ àwọn yóò máa di lọ́wọ́ ẹ wá gbọ́dọ̀ àdàkọ kílẹ̀ àwọn ń ṣe Islam tí a ní kò sí lábẹ́ ẹni bọ́ọ̀dù. Gómìnà onímọ̀-yan Olúwo gómìnà ní máa yan Olúwo bí ṣe máa yan báà gómìnà ìpínlẹ̀ ṣe máa yan àwọn ọba àlùyí òkú náà kìí ṣe fáwọn enlightenment lásán náà ṣe fáwọn èèyàn ìjọba olólọba ìjọba sì lè yọ ọba àmọ́ ìjọba kíjọba tó bá yọ ọba lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun wá wà lẹ́sìn rẹ̀ bóyá ọba kan kó wọn ṣẹbọ gọ́ọ̀nà bá kó wọn yọ bí gọ́ọ̀nà náà dá níwájú Allah àti wájú àwọn adájọ́ mùsùlùmí àrùn gbà toró kálukú ní ráìtì àti sẹ̀sẹ̀ tó sì kéde tó wù bó ṣe kílẹ̀ àdáadáa yìí tẹ̀ tara yín jẹ ìjọba tí mo lọ sọ ọ̀rẹ́ tí a mú ẹgbọ́n kò tako ẹnì kankan mú ẹlẹ́sìn kò ní ọ̀hálẹ̀ Olúwo àwọn méjì máa halẹ̀ o àmọ́ ọ̀hálẹ̀ Olúwo lè ṣe tí wọ́n bí dà tí ó yọ owó Ọlọ́run ló fi jẹ Ọlọ́run òun ló sì wá pẹ̀lú ẹ̀ àmọ́ kó Olúwo máa ń kankan wípé ọ̀rọ̀ tí wọ́n sọ á ti tú a sì ń sọ fún gbogbo mùsùlùmí àgbáyé pé ìgbà tá a jọ sọ̀rọ̀ níjẹ́ sọ la sọ̀rọ̀ àwọn yẹn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàlà ńlá àwọn mùsùlùmí lọ́fẹ̀rẹ̀ Olúwo Islam ó gbé Olúwo káyọ Olúwo lè gbé Islam náà tí Olúwo bá support Islam tó ń gbé lárugẹ Ọlọ́run á gbé Olúwo gára kàrà Islam
èmi bó ti wà ní òde gbé Islam gbà àmọ́ Islam tí n bá support ẹ̀ yóò gbé èmi dà Islam máa gbé èmi dà tó bá ti kóòtù àwọn bá kó ní Islam ló ń yẹ pẹ̀lẹ́ mi o àwọn akẹ́rẹ́ Islam àwọn táwọn àti kò sí lábẹ́ ọba kò sí lábẹ́ gómìnà kò sí lábẹ́ president kò sí lábẹ́ ìdákan abẹ́ Ọlọ́run pẹ̀lú tọ́sọ́nà kùránì àbí ànábì pẹ̀lú tọ́sọ́nà àdíìsì tọ́lá láàfíà abẹ́ta wà ní olóde yọ wá èsì ẹgbẹ̀ta ọ̀rọ̀ Ọlọ́run àwọn ọmọ àrùn ìjà àwọn àbúrújì èyí wọ̀nyí ọ̀kan ẹ̀rẹ́lẹ́kejì ọ̀rọ̀ Barrister Fẹ́mi Fálànà sáà ọ̀rẹ́ wa ni wọ́n ti ràn wá lọ́wọ́ rí níta àwọn wọ́n sì ti fi sí tiwa rí Fẹ́mi Fálànà mo fẹ́ pè ìdákejì ẹ má jẹ́ kẹ́lẹ́ àgbàtà mi o ta ni Ọlọ́run tó sun Àlùkùránì náà kírísítẹ́nì yìí sẹ́yìn faramọ́ kó sun Báíbù náà tí wọ́n bá pè tó wá ṣiṣẹ́ ẹ̀ṣọ́ ìròyìn yìí wọ́n ní kẹwàá bèèrè ẹ̀ṣọ́ ìròyìn yìí ẹ̀sìn mọ́ wá ìbẹ̀rù àwọn mùsùlùmí lórí Jésù yìí ẹni tí wọ́n kú yìí àwọn tó ṣẹ̀ ló mú ẹ̀yìn náà lọ wo fídíò rẹ̀ ẹ̀rí pé ó kéré ọmọlúwàbí kankan tó dìde tó lè jẹ́ lọ́ọ̀yà tí wọ́n á fọ́ wọn sọ̀tọ̀ ọ̀tẹ̀ ẹ̀ṣọ́ ìròyìn ẹ̀mẹ́jẹ̀ wọn kú yìí sí ọ̀tá Islam ẹ̀ẹ́dẹ̀rú bàbá gbogbo wa pátápátá la ń bẹ pẹ̀lú Ìlọrin gbogbo ìgbésẹ̀ tí ọba Ìlọrin gbé àtẹ̀yíkéyìí ọba tó bá ti gbóni nínú Islam gbogbo wa a sì pé ìpàdé gbogbo wa ní gbogbo ẹ̀ tí ẹnìkan bá ta fèlèfèlè pírẹsidẹ́ǹtì ni sẹ́nẹ́tọ̀ ni gọ́vnọ̀ ni sáàmùkà ni ẹni yóò jẹ́ ó sì tóbi tó lọ́sẹ̀ lẹ́wẹ̀ ẹ má tàǹpà Islam níjọ́ tí ẹrẹ́ ti rárá gbogbo àwọn táwà àti wọ́n lọ wà kó wà máa sọ ìwọ̀ ọ̀tọ̀lọ́run wọ́n máa sùn ní ewu nígbà tí wọ́n ní náà ní pé pẹ̀lú pé àní sọ ìwọ̀ Ọlọ́run àní sọ ìsìn wa àní sọ àní òṣèré náà lórí tí ń lọ yìí gbogbo wa àwà pẹ̀lú Ìlọrin lórí kò sẹ́tọ̀ gbé ẹ̀yìn òkú tí wọ́n bá fẹ́ sàì wọn múra wọ́n sàì kéèsì pọ̀ èyí tí fẹ́ ní Fálànà tí wọ́n fẹ́ dá sí ẹgbẹ́ ìsọ̀kú mo kún àdúrà náà sọ̀rọ̀ àtẹ̀sọ́ ìlú yín kẹ́mọ́rì yìí sọ̀tà Islam bẹ́ẹ̀ sì lè gbà kan jó bá ìlú yín ná kò yẹ kẹ́ ẹ lè gbà kan jó Àlùkùránì tí a náà ná bẹ́ẹ̀ sì lè gbà kan dìgírèsì àwọn pásítọ̀ yín ẹ lè gbà kí wọ́n disgrace àwọn àfáà àtàwọn náà àtàwọn olórí wa gbogbo wa pátápátá àti unite kódà gbogbo tí ẹ ń ṣe gangan ló mú kí orí wọ́n máa wú kárí pé ó ti wá yá báyìí láti unite kó ló sì lúpọ̀ kan ó sì lọ máa gbọ́ dáadáa ẹni ọba rí wa fún yọjàbọ́ wàláhì yọjàbọ́ wàláhì yọjàbọ́ bọ́ bá ti ga sókè yọjàbọ́ wàláhì yọjàbọ́ ẹ̀mọ̀ yóò dáhùn ọba tó bá rí Islam fín yọ tẹ́ lọ́yà tó bá rí Islam fín yọ tẹ́ ẹ̀lẹ́ rí Islam fín ẹ̀mọ̀ yóò dáadáa àsìkò táwà yìí àti dúó tán àwọn ọ̀bẹ̀rù kú o ń halẹ̀ ẹnìkan kò sí ìhàlẹ̀ kankan bọ́ọ̀jà àmì káwọ́ gbéra àwa náà dífẹ́ǹdì ara wa ẹni wú àjọba tí ń kọjú mùsùlùmí gbogbo wọn máa dìde sí tẹ́lẹ̀ ọmọ yóò dáadáa àwọn ọ̀sọ́ pé kẹ́lẹ́sẹ̀ kan máa sẹ̀sìn ẹ̀ bá rí ẹwà lára Islam kọ́ tẹ̀lé ẹ máa fẹ́ wọnú Islam kọ́ wọnú Islam bẹ̀pẹ́lẹ́ ẹlẹ́sìn kan máa fi tiẹ̀ yọ́ máa fi dí ẹnìkan lọ́wọ́ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ ìparí ọ̀rọ̀ mi ó ní pé bàbá wa Wọlé Ṣóyínká lórí àwọn ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá ń sọ ẹ máa kíyèsí òun náà ẹ má jẹ́ wọ́n pè ń lọ́tà Islam tọ́lá ẹni ọba gbogbo ti Islam ọ̀tẹ̀ yọ jàbọ́ àwa lápọ̀jù ńlẹ̀ Yorùbá yìí àsìkò sì ti tó pọ̀lọpọ̀ mùsùlùmí tí ó ti tó pé àwọn àgbọ̀yé tí ọ̀dá ń bẹ lórí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gbàgbọ́ yé báyìí wọ́n scatter tẹ́lẹ̀ wọ́n fọ́nká tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa unite báyìí gbogbo tẹ́lẹ̀ máa rí ní ìsìn àwọn àṣeyọrí ńláńlá ìṣọ̀kan ìfẹ́ tó lágbára sí lẹ́mọ̀ rí inú Islam tó bá ń bí inú ẹ̀yà máa bí lọ ìbínú ọba ọ̀páyín náà nù so èmi ò kì í ṣe ẹnikẹ́nìkan máa sọ pé wọ́n lọ wa pàdé lọ́nà bọ́ pàdé mi lọ́nà tó bá níjà wa èmi gan ọjà ọgbọ́n
èmi ò ní kọlu ẹnì kankan ó dẹ̀ lè rí ibi tá a ti kọlu ẹnì kankan àmọ́ ẹni wọ́n bá kọlu àkọlù ó lè lọ lọ́fẹ̀ẹ́ àkọlù ọ́ wọ́n sọ pé kìnní kan ẹdí àmọ́ra ó lè pọ̀fọ̀ wájú mi ọ̀hán ba ó bọ̀ láyé kankan lọ́dọ̀ mi bọ́ yọkú pàwá náà yọkú bọ́ yọpọ́n alẹ́mọ́ níbà àgbà lọ́wọ́ rẹ̀ bí idhnillahi al-azim àwà fún Islam ní àyíkáyì gbogbo ẹ̀yin lọ́yà Islam gbogbo ẹ̀tí unite ẹ̀túnbọ̀ máa unite gbogbo ẹ̀yin èèyàn ńláńlá ní Islam ẹ fọ̀rọ̀ ọjà tí bá ń bẹ láàrin yín lẹ́wọ́ fatuwa kan ẹnìkan Sufi ẹnìkan Sunna ẹgbàgbé gbogbo èyún ẹ̀já unite kọ̀sẹ́ tí wọ́n bá jà báyìí wọ́n sì ń bá Sufi jà ní wọ́n bá Sunna jà náà ń bá Mùsùlùmí pé ó kọ lásán ní gbé káàkiri kò Sufi kò tó Sunna wọ́n bá jà nípa irú ìwà àsìkò yìí ẹni tí ń bá wa jà nìka ẹ má pariwo ibi ń pa mímọ́ o tọ́ra àwọn kan ń bẹ tí wọ́n fẹ́ pa wá ariwo tá à ń pa ní ìṣẹ̀lẹ̀ ẹ má pa wá ẹ̀yin Mùsùlùmí ẹ̀yin sefist ẹ má pariwo ibi ń pa mí ẹjá ọkọ̀ pariwo wọ́n fẹ́ pa wá ẹ má jẹ́ wọ́n pa wá wọ́n fẹ́ fọwọ́ bo ẹ̀sìn wa mọ́lẹ̀ wọ́n pàtàkì tán ìkànnì onítàn lòun ìtàn wúlọ́ ọmọ ìtàn oró owó tó ti lóró nú ọwá ń pàtàn wá ń yí tàn ta lọ́pọ̀ tàn Ọ̀rúnmìlà pọ̀ tàn bí àbí wọ́n kọ́ sí jú ẹ̀ ìjọ òní abidide ìjọ òní Yorùbá ní lẹ́tà tí wọ́n sọ pé tàn rẹ ọlálàáfíà ìtàn ọlọ́lálàáfíà gbọ́ dáadáa kó tó gbọ́ dáadáa Oòduà tó ṣe àwa kalẹ̀ òun kọ́ lọ àwọn òrìṣà yìí ẹ̀yìn yẹn wá ààfin kankan aráàlú ló ní ààfin kìí sóòsà ó kìí ṣe dandan ní kí ọba kankan kó sóòsà ọba tó bá ń sóòsà ó ń sóòsà ti ẹ̀nu ẹgbọ́n mìíràn ọba tó fẹ́ lọ chọ́ọ̀chì ọ̀n lọ chọ́ọ̀chì ti ẹ̀nu àmọ́ ọba tó bá lè wọ́n ṣe Islam tó wá ní ogún òòsà ní gbọ́dọ̀ sáà wà kóòsà kọ́ ní sí kóòtù Yorùbá ní wọ́n ọmọ ọkọ ọmọ onílẹ̀ àwọn alámìlú wa tí wọ́n náà bá jẹ́ Yorùbá wọ́n náà níbi tí wọ́n náà bá ní ọ̀wọ́n a lè sọ pé ẹ̀sìn tàwọn ẹ̀sìn àjòjì ẹ̀sìn tí